Sorry. Ọ̀rọ̀ ni. Àwọn tó bá jẹ́ òótọ́ nínú ẹ̀, gbogbo tó bá jẹ́ òótọ́ nínú ẹ̀, a sọ pé ilé ìtẹ̀sọ̀ yìí òótọ́ ni. Understand? Èyí tẹ́ bá dẹ̀ sọ ń bẹ̀, tá a rí pé ẹni sùúrù, tá a bá rí pé ilé ìtẹ̀sọ̀ yìí àsọléwà ń bẹ̀, a sọ fún yín wípé peace la fẹ́, kò yẹ kẹ́ sọrú nǹkan báyìí. Ó ti yé, kò yẹ kẹ́ sọrú nǹkan báyìí. Gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo tájọ ń pera wa. Bismillah, bóyá. Ó ń bàyàn nú jẹ́. Mo rí àwọn ọ̀dọ́ àtàgbàlagbà nígbà tí ọ̀rọ̀ ìyá ọlọ́ṣun ṣẹlẹ̀ ní Ìlọrin. Ó ní àkọ́kọ́ kọ́lọ́n kó ṣàánú wa. Àmín. Mo ti pariwo kíní yìí ti pẹ́ rí pé ará Ìlọrin ẹ fura. Ará Ìlọrin ẹ fura. Ẹni bá wo fídíò mi mo ti sọ ike ó ń bọ̀ àwọn ládéédé o ẹ fura o. Ṣùgbọ́n ìgbà tó rẹ̀ ọlọ́sùn ni mo wá gbá àṣàwọn ọmọ aláàlí pọ̀ ń lọrin tó báyìí. Number one, Abba Sulaiman. Abba Sulaiman, ẹni sùúrù. Oh my God. Àwa náà nílùú bàbá tiwa. Ẹni sùúrù. Ẹnigbà tẹ́ rí ọ̀rọ̀ ìyá ọlọ́ṣun tó ṣẹlẹ̀. Ẹ wá rí àwọn èèyàn wá jáde, ẹ rí àwọn èèyàn wọ́n tú jáde, ẹ wá rí pé àṣàwọn ọmọ aláàlí pọ̀ ń lọrin báyìí. Ẹ jọ̀ọ́, Abba Sulaiman, ọmọ ìlú wo lẹ́yìn, sọmọ Ìlọrin ní ẹ̀yin sọmọ Ìlọrin, ọmọ Ọ̀ṣun state ní ọmọ Ẹdẹ ní. Ẹ mọ̀ pọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àbùkù ni. Àṣà ọmọ aláàlí pọ̀ ń lọrin báyìí. Sẹ́yìn èké ẹ̀yin ẹ lọ́mọ máa lé lọrin. Kẹ́nìkan wá sọ bẹ́ẹ̀ sílùú tí tó jẹ́ lu Ẹdẹ pé àṣà àwọn ọmọ aláàlí pọ̀ lẹ́dẹ báyìí. No. Ọ̀rọ̀ yẹn ò dáa. Ọ̀rọ̀ tẹ́ bọ́ sórí afẹ́fẹ́ ayé tẹ́ ń sọ. Sáwọn máa láàlí pọ̀ ń lọrin báyìí. Àwọn wá lọ máa lè. Kúrò àwọn ọ̀rọ̀ bá yẹn. Ẹlẹ́fẹ́ gbèjà lọrin ni. Ẹ ń tàbùkù lọrin nìyẹn. And second, kí ló kàn yín? Anybody ló lè jáde lọ sí court. Ìyẹn ṣe jẹ́ problem tí yín. Ṣẹ́yìn ẹ̀yin lẹ fún wọn lówó tó fi ná court ni. Àbẹ́yìn lẹ gba lọ́yà fún wọn. Fálànà rántí ẹ tara ẹni làánà. Ṣé ìlú tí yín tó jẹ́ ìlú Ẹdẹ ẹ ní ìṣù tí yín? Why? Bẹ́ẹ̀ sọ́run nǹkan báyẹn. Àsáwọn ọmọ aláàlí pọ̀ ńlọrin tó báyìí. Òkè ẹ̀yin lẹ́mọ́ máa lè tó wà ńlọrin. Àwọn ọ̀rọ̀ yín tẹ́ máa ń sọ, mo máa ń ignore ẹ̀. Nítorí kàn mí ń bẹ̀ lórí lálẹ́ yìí tí mo fi gbé fídíò yìí wá. Torí pé jẹ́ kí n sọ fún ẹ o. Ẹni tá a bá play fídíò ẹ̀ lórí Sebilu Najat, tá a bá la analyze ẹ̀, a tún fẹ́ káwọn èèyàn kan tó mọ̀ sí ni. Gbogbo tó kọ́ sí ọ̀rọ̀ yìí nísìnyí o. Ọ̀rọ̀ ẹmọ ẹnìkan ẹmá mẹ́nìkan ẹwọ mọ́tòláwọ̀ ọ̀rọ̀ yẹn ẹwọ bí tọ́rọ̀ yẹn ti fàyọ o ẹwọ bí tí wọ́n ẹ̀ndì ọ̀rọ̀ yẹn sí o ẹmẹ́nìkan ẹmá mẹ́nìkan náà ní gbogbo eléyìí o. Ókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ọkọ ni wá
No. Borun ko ba yẹn kò yẹ kẹ́ kó máa jáde lẹ́nu yín. Èwo ni asawọn máa láàlí pọ̀ ńlọrin báyìí. Irú statement wo nìyẹn? Ẹ continue. Ẹni bá wo fídíò mi mo ti sọ ike ará Ìlọrin ẹ fura. Ó ń bọ̀ àwọn ládéédé o. Ẹ fura o. Ṣùgbọ́n ìgbà tó rẹ̀ Ọlọ́ṣun ni mo wá gbà. Àṣà àwọn ọmọ aláàlí pọ̀ ńlọrin tó báyìí. Ṣùgbọ́n ẹ̀yin àfáà wa ńlọrin ààbò yín o. Búwa. Àwọn nílùú bàbá tiwa. Búwa ẹ̀ ń kì wá ni. Búwa ẹ̀ ń kì wá ni. Búwa but ẹ̀ ń kì wá ni. Indirectly lẹ́fín pè wá àlìkálí indirectly lẹ́fín pè wá lọ́mọ àlè yẹn náà. Indirectly ẹ̀ ń pè wá lọ́mọ àlè nìyẹn. Ẹ dárúkọ ẹnìkan pọ̀ máa lè ní kó wá fi bàbá rẹ̀ hàn yín àwọn kẹ́ lọ mú bàbá rẹ̀ àbí kẹ́ lọ mú ẹni tó fún ìyá rẹ̀ lóyún wá. Ẹ continue o. Afasaki ó ti sẹ́yìn ká má sọ pé ọmọ Ìlọrin ni wá mọ́. Confirm Afasaki tó sọ bẹ́ẹ̀ nu fídíò ẹ̀ ọmọ Ìlọrin lòun ó ní kálukú ló ní lu bàbá ẹ̀ ó ní jókòó sí lu bàbá rẹ̀ kó lọ defend lu bàbá ẹ̀. Islam wà lu bàbá ẹ̀ náà Mùsùlùmí wà lu bàbá tiẹ̀ náà náà. Ẹ ṣe jàre ẹ̀yin tẹ́ fún mi ní ọ̀nà pé kẹ́ má comment tí ó dá yẹn kò ní bàjẹ́ fún yín ẹ ṣe ẹjọ́ ẹja mú mọ́ra. Ẹja mú mọ́ra ẹjọ́ ẹ ṣáà mú mọ́ra ẹ má comment tí ó dá please. Afasaki ò parọ́ Afasaki ò parọ́ o ọmọ Ọ̀ṣun state lẹ́yìn ọmọ Ẹdẹ ní precisely ọmọ Ẹdẹ ní. Tẹ́ bá fẹ́ approach ìlú mi tó náà ní àwọn ọmọ gidi tó ní professors tó ní doctors tó ní judges tó ní lawyer tó lọ́ba rí tó ní governor ẹ máa approach it with respect kí pé lóòótọ́ ẹ fẹ́ jà fún wa. Saidi Shittu tá ń bá jà lénìí tó gbó wá tá ń bá jà lénìí kí ló fà á ó sọ àwọn ọ̀rọ̀ òdì sílùú wa ní náà. Ọ̀rọ̀ tá a bára wa jà títí tí mo gbé lọ lé ẹjọ́. Operation Fix Your State. Ẹni tí ò bá ti lè agree pé gbogbo aká parí ìjà tó yẹ pé ọ̀rọ̀ kan ló ti máa wúlẹ̀ fèsì ìlú ẹ tó bá ní issue pẹ̀lú Saidi Shittu àbò ní issue pẹ̀lú anybody àbò ní issue pẹ̀lú mi gbé mi lọ lé ẹjọ́. Ẹ mọ iye ọdún tá a fi ṣe Saidi Shittu má lu òyìnbó ni lórí ọ̀rọ̀ ó jump bail. Continue. Ìlú tiwa ni oníkálukú náà lé ó ní ìlú tiẹ̀. Better. So a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ibi tí Ọlọ́run dá oníkálukú wá sí. Ẹ ṣé. Ọlọ́run kó bá wa lọ́rẹ̀ ẹ̀mí gígùn àtàláfíà ara fún bàbá wa Wazirul Markaz Sheikh Adam Yahya Alfulani. Adamallahu hayatahu. Wọ́n sọ ọ̀rọ̀ kan lánàá ẹni tí ò bá rí fídíò náà kan lọ tún fídíò náà wò. La ilaha illallah Muhammadur Rasulullah. Ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ńlá gidi gan ni. Okay, nínú sọ́nbẹ̀. Nítorí pé mo wá ráwọn àfáà mo wá sọ pé àwa mùsùlùmí awùwà mùnáfìkì. Lọ́nà wo? Adẹ̀wùwà mùnáfìkì
débi yí pé tí Islam ń ṣe ń pèpè kọ́lá pèpè yìí o. Lọ́nà wo? Ẹ má bínú ẹ̀yin ọ̀dọ́ ọ̀fà o. Okay. Tí Islam ṣe ń pèpè kọ́. Ọ̀dọ́ àfà. Oníkẹ́ má bínú ẹ̀yin ọ̀dọ́ àfà o. Tí Haji Suleiman yìí náà dẹ̀ wà nínú ọ̀dọ́. Gbogbo wa àwọn ọ̀dọ́ àfà. Oníkẹ́ má bínú, including Haji Suleiman. Okay, continue. Lápèpè yìí. Àwọn bàbá wa lánàá ta ni wọ́n gba aṣọ ìkú eégún. Yes. Wọ́n mú ìyá ọlọ́ṣun, wọ́n sọ di ẹni tó ń kírun. Wọ́n mú balógun olífá, wọ́n sọ di àáfà. Good. Kèrèmíkọ̀ eré kọ́nà bá débẹ̀. Yes. Wàláì. Ṣùgbọ́n kò yé wa lílọrin yí pé ogun tó ń jà wá inú ilé ló wà. Ẹ máa gbọ́ o. Sorry. Wọ́n ní òye wa ń lọrin pé ogun tó ń jà wá inú ilé ló wà. Ẹjọ́ bá ń di point yẹn mú torí pé a gbọ́dọ̀ mú ogun tó ń jà wá báyìí. Okay. Wọ́n ti sọ lánàá. Àṣérò pọ́ ń lọrin tó báyìí. Ọ̀láì mi ò pé rúpọ̀ ń lọrin gan o. No, ó mọ̀ pé kò ní lọrin. Tẹ́ fi mọ̀ pé rúpọ̀ ń lọrin tó báyìí. Ẹ mọ̀ pé kò ní lọrin. Tẹ́ fi mọ̀ wípé ìrúpọ̀ ń lọrin tó báyìí. Gbogbo orú àwọn ọ̀rọ̀ náà àfàsúlẹ̀. Gbogbo ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àbùkù ni. Ọ̀rọ̀ àbùkù ni. Kwara State. Ọ̀rọ̀ àbùkù ni. Ẹ mọ̀ pé rúpọ̀ ń lọrin tó báyìí. Ìlọrin wá jẹ́ gẹ́gẹ́ bí abúlé. Ajá Basira Badawi Suleiman, ìyá wa lálùbáríkà, ó máa yà mí lẹ́nu. Gẹ́gẹ́ mọ́ sọ pé wọ́n máa pé ló pọ́n lọrin tó báyìí, tí ó sì dáyé lánàá ni. Àmọ́ṣẹ̀ bí ọ. Ìlọrin capital Kwara. Ẹ̀wọ̀n kí ló pọ́n lọrin tó báyìí. 1967 náà ti dá Kwara State ilẹ̀ o. Ìlọrin wá kéré nù ìlú ni. Gbogbo àwọn statement yẹn la fẹ́ kẹ́ máa sọ mọ́, please. Ẹni tó bá ṣe yìí tẹ́ bá ní issue pẹ̀lú ẹ fèsì ẹ̀. Lágbájá ní tó àkóyè pé bí Alfulany bó bá ní issue pẹ̀lú ẹ fèsì mi. Continue. Kò tẹ̀ wọ́n ń wù mí wò mọ́ wá gbọ́ àti wà ń kọ́ọ̀tù lé ní o. Wọ́n ń gbé ta lọ lóhùn wá o. Ẹ máa gbọ́ o. Ẹjọ́ ń gbà náà àti wà ń kọ́ọ̀tù lé ní o. Wọ́n ń gbé ta lọ lóhùn wá o. Ṣẹ̀ṣẹ̀ ni. Ṣé ẹ̀ṣẹ̀ ni bá ṣe ń gbé ta lọ lóhùn wá yẹn? Fún Mùsùlùmí. Tá a mọ̀ pé ọ̀rọ̀ ẹ ti di ọ̀rọ̀ fashion méjì. Àwọn kan bá Islam jà. Àwọn Mùsùlùmí ẹgbẹ́ wa wá kójọ pé ó yá bismillah ẹjá lọ fèsì àwọn ọ̀tá ìsìn. Ẹjọ́ kan wá kí gbogbo àwọn Mùsùlùmí wá kójọ káwọn àfáà wá kójọ ṣẹ̀ṣẹ̀ ni. Wallahi tallahi thumma billah lọ́jọ́ tí mo gbé Saidi Shittu lọ sí kóòtù lẹ́kọ̀ọ́. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀kanlọ́mọ lè jẹ́ witness. Bàbá Bariga lè jẹ́ witness. Kájú ẹ̀ àbá lè jẹ́ witness. Kájú ẹ̀ ọ̀kanlọ́mọ àwọn wà l'Amẹ́ríkà. Èmi àti bàbá Bariga là wà Nàìjíríà mi. Èrò tó tẹ̀lé wa lọ sí kóòtù lẹ́kọ̀ọ́, magistrate kóòtù lẹ́kọ̀ọ́.
bẹ́ẹ̀ náà ni àwọn èrò Saidi Shittu náà pọ̀ wá Muslim versus Muslim nìyẹn o débi wípé ńgbà tó yá àwọn kóòtù lọ gba sójà ni ṣẹ̀ṣẹ̀ ni ní òní mí nìna ọ̀rọ̀ bá ti dọ́rọ̀ ilé ẹjọ́ tó bá ti di ọ̀rọ̀ kíní báyìí kálukú lọ náà ni kò ṣẹ̀ṣẹ̀ ń bí yìí o please continue. Oyè yín ta lọ́lọ́run tẹ́ tì mọ́ bí tó wà yẹn. Ẹ̀yin kọ́ lẹ tì mọ́ bẹ́ẹ̀. Ta ló wá tì o? Wallahi ẹ̀yin kọ́ lẹ tì mọ́ bẹ́ẹ̀ tẹ́yin náà mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ tì. Àtẹni tó bọ́ta tó lóhun lòun mú ta náà lọ́hun àtàwọn tó sọ́kà àwa la mú ta náà lọ́hun. Ọ̀rọ̀ yìí nísìn ọ̀rọ̀ tí ò dáa ni. Ọ̀rọ̀ tí ò dáa ni. Gbogbo àwọn tí wọ́n dìde tí wọ́n sọ̀rọ̀ páwọn làwọn mú ta ní Ọlọ́run wọ́n jàfẹ́ sí ni. Àwọn tí wọ́n jáde tán sọ̀rọ̀ bàbá Bariga sọ̀rọ̀ afúnìyàwó mẹ́ta sọ̀rọ̀ àtàwọn bẹ́ẹ̀ ṣe agbára wọn náà kọ́ ló mú ta lọ́lọ́run Ọlọ́run ló mú ta lọ́lọ́run fúnra rẹ̀ àmọ́ Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ sábàbí àwọn kan gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ láyé sábàbí àwọn kan náà ni ó fi wá sí múṣẹ. Kí la fẹ́ lò lórí ọ̀rọ̀ yìí ẹ continue. Kọ́lẹ̀ mu ọba tó dá ló mú síbẹ̀. Àmọ́ yẹn ọba tó dá wa náà ló kàn tó wáyé. Ntọ́kọ béèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹ má wàá gbàgbé wípé ọba tó dá ta lọ́lọ́run ló mú ta lọ́lọ́run síbẹ̀. Ta lọ́lọ́run náà fúnra rẹ̀ ò dẹ̀ wá gbà pé Allah wà o. Ẹ má gbàgbé o. Ọlọ́run tiwa tá a là ń sìn òun ló mú o. Lọ́lọ́run tiwa tí ń fẹnu ṣáàtà tí ń fẹnu sọ̀sọ̀kúsọ̀ ń pa ẹ̀ o. Kò yẹ kẹ́ ẹ tẹ́ sọ̀rọ̀ lórí yẹn. Lórí yìí o. Kò yẹ kẹ́ fi yẹn lẹ̀ torí pé ọ̀rọ̀ àwa mùsùlùmí ni. Sì sọ pé ara wa lẹ́yìn náà. Ọ̀rọ̀ tẹ́ ń sọ́nsìn ẹ ti yọra yín kúrò lára wa. That is support bá ṣe mú ta lọ́lọ́run nìyẹn. Ẹ ti yọra yín kúrò lára mùsùlùmí. Ní mọ̀ bóyá àwọn èèyàn understand àárín yẹn o. Ẹ yọra yín kúrò lára wa nìyẹn. Bí ẹ ìsara wa. Àtẹni tó lóun mú ta lọ́lọ́run àti ẹgbà pé ẹ̀yin kọ́ lẹ mú o Ọlọ́run ló mú. Ẹ mùsùlùmí lẹ́yìn bára wa lẹ́yìn náà. Ìbára wa ní ṣe ẹ̀yin sára wa mọ́ èmi àti yín ya lè ní issue ẹ̀yin àti Saidi Shittu lè ní issue èmi àtọ̀kan lọ́mọ a lè ní issue Saidi Shittu àti bàbá tó gba gold wọ́n lè ní issue gbọ́ mi yé dáadáa gbogbo wa la gbà gbogbo wa àwọn tí mo dárúkọ yìí gbogbo wa la gbà pé kelma wà fún wa pé shahadatu an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu. Ale ìròrí wa ó lè má jọ papọ̀ o kájọ máa ní ìṣù láàrin ara wa o but gbogbo wa la gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́hun Ànábì sì ni ẹrú Ọlọ́hun jíṣẹ́ ni àyàfẹ́ tí bá tún dá nǹkan míì ṣe ní kọ̀rọ̀ tá a mọ̀ lókun àtẹlẹ́dá ẹ̀. Ẹ̀yin èèyàn mi ò bẹ́ẹ̀ mú communicate o. Gbogbo wa yẹn ọmọ ìyá Islam ọmọ ìyá kan ni wá mùsùlùmí kan ni wá. Fẹ́fẹ́ gbà mí gbogbo eléyìí for God's sake. Ẹ continue. Ọlọ́run òjò jìnnà kó tó dá lóhùn pé ta lọ́lọ́run. Ọlọ́run ni ta lè mi Ọlọ́run màá fi ẹ́ tí mo ṣe tó màá fi wọ̀n ẹ́. Good. Ọlọ́run mú ta lọ́lọ́run ó mú Abdulaziz ó fà á lé yín lọ́wọ́ ni ipe ẹ̀yin sẹ̀ríà Ọlọ́run ó fà á lé wa lọ́wọ́ ni
ó fà á lé wa lọ́wọ́. Ẹ má sọ pé ó fà á lé yín lọ́wọ́. Tẹ́yìn ò bá sí lára wa, tẹ́ support bá ṣe mú ta lọ́lọ́run. Ẹ ṣe fídíò jáde. Kẹ́ sọ pé tó èmi Suleiman Raji o, èmi ò support bẹ́ ṣe mú ta lọ́lọ́run. Yes, á dẹ̀ mọ̀. Any video tẹ́ bá ṣe àní analyze àti ẹni sọ̀rọ̀ lé lórí, a mọ̀ pé ìsara wa. But àwa gbà pé ara wa nìyí. A gbà pé ara wa nìyí. Ẹ̀yin lè má kà wá para yín o, but àwa gbà pé ara wa nìyí. Kẹwa ní ẹ̀yin tẹ́ mú ta lọ́lọ́run, Ọlọ́run fa lé yín lọ́wọ́ ni, Ọlọ́run jọ fa lé gbogbo wa lọ́wọ́ ni. Àbí are you not a Muslim anymore? Bismillah. Tó bá wọn Ọlọ́run á yí padà níbi tó ti mọ́. Tó bá wọn Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ yẹ kó kú sí kèfèrí ẹ̀, Ọlọ́run á ní kẹ́ fi Ọlọ́run á ní kó lọ ilé ẹjọ́ pátápátá ẹ̀ wọ́n á ní kó lọ sọ wọn tọràn àbí kó lọ ṣẹ̀ wọn báyìí wọ́n á fi ilẹ̀. Okay, good of you my brother, that is the really point. Tí Tani Olohun bá lọ ilé ẹjọ́ wọ́n á ní kí wọ́n lọ kó sanwó tọràn àbí kó ṣe kí ni kó lọ sẹ́wọ̀n yé báyìí. Sorry. Tó bá já sí pé Saidi Shittu ń jọ́ táwa mú tá lọ lé ẹjọ́ kó tó di pé kéèsì ẹ̀ rí bí kéèsì ẹ̀ ṣe rí. Tó bá dájọ́ ẹ̀ níjọ́ náà yóò sanwó tọràn àbí kó lọ ṣe ẹ̀wọ̀n nígbà náà lọ́hùn. Èyí tá ń pariwo náà nísìn ẹ mú Saidi Shittu ẹja mú o tá a bá mú mi ò ní kẹ́nìbọ̀dì máa mú o wọ́n tó bá ní ìṣù pẹ̀lú ẹ̀ èmi lè mi sọ fún ara mi o. Èmi lè mi sọ fún ara mi o, mo tún sọ màá tún máa sọ lójú gbogbo ayé whether you like it or not. Èmi àti Saidi Shittu ò ní ìṣù. Báwo ẹ ní mo jẹ dodo mi ò lè sọ dodo ìwọ náà lọ jẹ pékeré àbí kò jẹ gbín, that is your own problem ti ẹ nìyẹn. Tó o bá ní ìṣù pẹ̀lú ẹ̀ tó o bá mú tẹ́ bá jọ délé ẹjọ́ inú kan ló kọ́ sọ fine àbí kọ́ta rẹ lọ sẹ́wọ̀n torí mi lè gbàdúrà kó lẹ́wọ̀n o tún sọ tó bá wẹ̀ tí ìsọ̀rọ̀ yẹn that is your own problem. Yeah. Continue. Ani tó bọ́ta mo tàn ní mo ń tàn ní wọ́n ṣe kíní kan ẹ̀tọ́ wà ní Islam. Ṣé gbọ́ báyìí ṣé gbọ́ àáfàá wa oníyàwó mẹ́ta tó ṣe fídíò lórí wípé òun Tani Olohun pé kó wá gbowó aṣọ tó bá fi sọdún ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí ẹgbẹ́ wa tó ń takò mùsùlùmí ẹgbẹ́ wa ó tó ń takò ilé ẹgbẹ́ wa dẹ̀ ń takò ìjọ Tani Olohun títí ń bú àwọn bàbá yìí títí ń ṣe gbá títí ń ṣàwò tí ń fa Kùránì ya mi ò rò pé mo rí fídíò yẹn yọ kan bí ẹ̀dẹ̀ lè ṣe mi ò lè mọ̀. mi lè sọ bóyá ẹ̀dẹ̀ ṣe mi ò dẹ̀ mọ̀. Ẹ continue. Irú iṣẹ́ tí àfọ oníyàwó mẹ́ta ṣe táwọn mùsùlùmí kan tá ń praise wọn tá ń ṣàdúrà fún wọn kò yẹ kẹ́yìn tún kẹ́ ṣe kíni kẹ́ tún condemn irú iṣẹ́ yẹn mọ́ náà ọ̀hún. Okay, ẹ continue. Islam ni ẹ máa tọ́ra yín. Wọ́n ní Imam Bukhari. Dálọ́ ọ̀tá dárí. Wọ́n ní bí ìgbà tó máa ń gbà díìsì jọ ó wá dọ́dọ̀ àáfàá kan tó fẹ́ gbà díìsì tọ́nà díìsì wà lọ́dọ̀ ẹ̀ nígbà tó dọ́dọ̀ ẹ̀. Imam Bukhari wá rí onítọ̀hún tó ń tan ẹran. Ó bá yẹ̀yìn padà. Wọ́n bá ń bèèrè kí ló tó gba àdíìsì lọ́wọ́ kíní ó lóun lè gba àdíìsì lọ́wọ́ ẹ̀ o. Oníṣẹ́ ni tó ń tan ẹran yìí kò wá lè tàn òun yóò tàn òun mọ̀nàkà yìí yóò
ohun tí Imam Bukhari rí lọ́dọ̀ èèyàn tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ tó ní rárá eléyìí níwá ẹ̀tàn lọ́wọ́. ṣùgbọ́n Ọlọ́run fẹ́ mú ta lọ lọ́hùn fúnra ara ẹ̀ ló ṣe ní kó rìn kò ń gẹ ẹ̀hún tó ń gbà yẹn. bẹ́ẹ̀ ni. nítorí pé ó ti ń béèrè question yẹn lọ́wọ́ Ọlọ́run pé ta lọ lọ́hùn ta lọ lọ́hùn ta lọ lọ́hùn. ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ ibi tí tẹ ti rí ìtàn Imam Bukhari yẹn. ọjọ́ ẹjọ́ àwọn ará àwọn èèyàn tí wọ́n máa pápọ̀ bá kán. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. òkè Allahu Akbar. Allah. ọ̀rọ̀ tí mo sọ yìí ìwọlé tó bá bú mi ṣùgbọ́n mẹ́sẹ̀gì ni òun pàṣẹ. pass message ẹ fẹ́ pass message ni but message yìí ti mú hatred dání ó ti mú lára dání kò sẹ́ni tó máa bú yín á analyse fídíò yìí ni àǹfààní ààyè dẹ̀ wà fẹ́yìn náà láti analyse fídíò yìí. èmi ò lè sọ pé èmi ò ní kódà yìí ní sọ fún yín pé tẹ́ ẹ bá bú mi torí mọ̀ pé ẹ bú mi tẹ́ ẹ bá bú mi èmi ò wá ní fèsì. ó ti màá tún analyse fídíò èébú yẹn náà ni ọ̀rọ̀ ìmọ̀lélẹ́ yìí ò kì í sọ̀rọ̀ ìní o ló yẹ káàbọ̀. mo wá rí n tó bà mí inú jẹ́ jù. bí kí ni ẹjọ́ tó bà mí inú jẹ́ jù ní pé. kí ni yẹn. ẹ̀ṣẹ̀ wo ni ta lọ́lọ́run ṣẹ̀. ẹ̀ṣẹ̀ wo ẹ̀yin kọ́ ló ṣẹ̀ Ọlọ́run ló ṣẹ̀. Good. Ọlọ́run ń dá sẹ̀ríà fún Abdulaziz lọ́wọ́. Good. Wàláì kò ń ṣàárà lọ́rin ló ń dá sẹ̀ríà fún kò ń ṣọmọ lọ́rin ló ń dá sẹ̀ríà fún. Ibi tẹ́ ẹ tọ́jú ẹ̀ sí yẹn. ṣe ní sùúrù àbá Sule ní sùúrù. nítorí pé. àbá Sule àbá ní sùúrù. àbá Sule ní sùúrù. ó ní wípé àwa kọ́ ni ta lọ́lọ́run ṣẹ̀ Ọlọ́run ló ṣẹ̀ ará Ìlọrin kọ́ ló mú ta lọ́lọ́run okay bàbá òkúta gidi ọmọ Àràgbìjì ni àbọ̀mọ̀ Òṣogbo ṣé ó làbíbù tó bà lórúkọ jẹ́ tí kéèsì tí wọ́n náà wà nílẹ̀ ọmọ Ifẹ̀ ọ̀dàn ni ẹ̀mí àwọn ọba Ìlọrin tó ń bú tó bá wọn lórúkọ jẹ́ ọmọ Ṣakí ni wọ́n àbí ará Benin Republic ní bàbá òkúta gidi gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tí wọ́n bá ti rí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn mo mọ̀ pé ní nǹkan kan tẹ́ fẹ́ fà tẹ́ ẹ níbi tẹ́ ń lọ point ibi tẹ́ ń lọ ibi tẹ́ point ibi tẹ́ wá fẹ́ dé gangan nísìn point ibi tẹ́ fẹ́ dé gangan nísìn ẹ ṣe wá débẹ̀ kí gbogbo àwọn yẹn wá lè ló jẹ́ kí n bèèrè kí ló dé gan kí lẹ fẹ́ gan kí ni ká ṣe gan. ilé tí kò ní pẹ́ ń pàṣẹ truth message o ó ti mú message kan mí dání lọ́dọ̀ gbogbo àwọn èèyàn tí a mọ̀ view tiwa a rí wípé ọ̀rọ̀ yẹn ó mú bàbá hatred ńlá ó mú dání. ẹ continue. Fàṣọyìn ya ẹni tó ṣorí ibú jù ta lọ́lọ́run lọ ṣùgbọ́n òun lẹ́yìn lẹ́ni. sorry ẹ máa gbọ́ o ibi tó wá ń lọ gangan náà wá dé yìí ibi tó wá ń lọ gangan làáfà Sule wá dé yìí wọ́n lẹ́ni tó ṣorí burúkú jù ní SAIDI SHITTU, that is Alfulany SAIDI SHITTU. Abbas Suleiman tó ń sọ̀rọ̀
Ọlọ́run ní ṣe lórí ibú. Àbá Saidi Shittu Ọlọ́run ní ṣe lórí ibú. Èmi náà Ọlọ́run ní ṣe mi lórí ibú. Gbogbo ẹni tó ń wò wá tó ń gbọ́ wa Ọlọ́run ní ṣe wọ́n lórí ibú. Gbogbo ẹni tó tún máa padà wo fídíò yìí Ọlọ́run ní ṣe wọ́n lórí ibú. Ẹni tó ń comment Ọlọ́run ní ṣe wọ́n lórí ibú. Silent watcher Ọlọ́run ní ṣe wọ́n lórí ibú. Ẹ continue. Ibi tó ń bọ̀ gangan náà dé yìí o. Ṣé bóun lẹ̀ ń pọ́n lé lẹ́ni? Ọ̀nà wo la gbà fi pọ́n lé? Ṣé bóun làwọn. Ọ̀nà wo la gbà fi pọ́n Saidi Shittu lé? Àwa bẹ̀rẹ̀ sí ní gbé Saidi Shittu sórí o pé Saidi Shittu rèé o, bàbá àdínì Ìlọrin ni o, òun ló máa jẹ mọ́gàjí àgbà nílọrin o, Saidi Shittu òun ló máa jẹ kíní kan fógo Ìlọrin o. Ní ọ̀nà wo la gbà pọ́n lé? Ẹ mú fídíò ọ̀nà kan tá a gbà pọ́n Saidi Shittu lé, ẹ mú wá. Tí kì bá ṣe pé a bá pọ́n iṣẹ́ ọwọ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tá a bá pọ́n lé, kò fẹ́ mọ̀. Because kò ní dá kẹ́ ẹ máa ya fọ́tò nǹkan míì sẹ́mi àwọn èèyàn. Ẹ continue pé Saidi Shittu yẹn náà lè wá ń pọ́n lé ní. Bàbá Bariga ló ń pọ́n lé ní. Ṣáwọn ògo Ìlọrin náà ń pọ́n lé ní. Àbí àwọn ìyàwó náà ń pọ́n lé, mo lè káyé àwọn tá à ń pọ́n lé. Kí lè gbàgbé sóyá Saidi Shittu o kíní kan iṣẹ́ ọwọ́ tó bá ṣe ní mọ́mẹ́ǹtì yẹn tí ṣẹ̀ríà Islam náà dẹ̀ gbà wá láàyè wípé ẹni tó bá ṣe dáadáa ẹ praise ẹ̀. Anabi sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ Islam Anabi sọ pé bẹ́ẹ̀ nìkan bá ṣe dáadáa fún yín kò sí nǹkan tẹ́ ẹ sọ fún wípé jazakallahu khairan. Ọlọ́run á ṣe kíni á san ẹ́ lẹ́san rẹ̀. Continue. Ara yín ló ń wa mọ́tò lọ́lé blọ́kì ló ń pè dókítọ̀ pòfẹ́sọ̀. Èmi nù ibi tọ́rọ̀ ti kàn mí nù o. Ṣé bóun lẹ́ ń pè? Ibi tọ́rọ̀ ti kàn mí nù o. Sorry, ibi tọ́rọ̀ ti kàn mí nù o. Nígbà tí mo dé àbá Saidi Shittu lánàá tí mo lọ kí fún orí tọ́lọ̀ ń ṣe fún un. Ó dà pé wà lórí call tó wá sọ ẹni pé wá àlejò wà lọ́dọ̀ mi, dókítọ̀ ti dé lọ́dọ̀ mi, ìyẹn sáré wá pàdé mọ́tò mi. Ó rà pé ibi tí bá ti dé ọba Ìlọrin ló débẹ̀ ọ̀hún. Ìyẹn sáré wá pàdé mọ́tò mi, ó wá sílẹ̀kùn fáàfáà rẹ̀. Ẹni tó ti bú mi dáadáa, tó pè mí lórúkọ oríṣiríṣi, tó wọ́ mi, tó dọ̀tí mi, tó yẹ̀yẹ́ mi lọ́sàn, lálẹ́, lóru, lórí Save Your Soul. Tó ṣe bẹ́ẹ̀ fún mi fáìmọye àìmọye oṣù àìmọye ọdún. Ẹni yẹn ó wá dẹni tó ń pọ́n mi lé lórí Save Your Soul yẹn, tó ń bàbàrà mi, tó ń bùkún mi láì ṣe pé mo gbówó fún, tí ó dẹ̀ sáṣìírí kan bẹ́ẹ̀ tí mo fọba tó lẹ̀mí mi búra, tó tún rí mi, tó ṣílẹ̀kùn mọ́tò fún mi, tó ń pè mí dòkítọ̀, tó ń ṣoríṣiríṣi. Allahu akbar kabira. Ó yẹ kẹ́ ẹ máa bá mi dúpẹ́ fọ́lọ́run ni. Ó wá dẹni tó ń pọ́n mi lé, tó ń bàbàrà mi, tó wá ń ṣílẹ̀kùn mọ́tò fún mi. Gbogbo yìí àfàsúlẹ̀ yìí, gbogbo yín lẹ̀ ń jàǹgbà náà lọ́hùn. Ó ní máa bú Alfulany, ó ní máa ṣe ó wá tó wá dẹni tí ń pọ́n mi lé, ó yẹ kẹ́ ẹ máa bá mi yọ̀ ni. Ṣé kó yẹ kó tún wá padà sí máa bú mi padà ní lẹ́fẹ́? Àbí kèmi náà tún wá padà bọ́ sórí kíní kan wá ní ókè ó yá ká tún bẹ̀rẹ̀ padà? No! Tó bá ti lọ ti lọ.
doctor professor gbogbo orú àwọn ọ̀rọ̀ yẹn kò yẹ kẹ́ tó máa sọ ọmọ ẹ continue. àkọ́kọ́ ẹni tó ṣorí ibú jù lísàmọ́nì tá a wà yìí òun ni Saidi Shittu. báwo lẹ ṣe mọ̀. nínú ẹ̀dá ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọ̀dọ́ Ìlọrin. dóná sọmọ Ìlọrin ni wọ́n ní ìyẹn ṣe kàn wọ ó ṣe kàn ẹ́ tó wá fèsì ọ̀dọ́ Ìlọrin mà gbà mí kẹ ẹ̀yin ọ̀dọ́ Ìlọrin ń bá yín wí o dọ́rọ̀ àwa ti kú lọ́dọ̀ Ìlọrin àti dàgbàdàgbà lọ́rin. ó yẹ ìyá àwọn bàbá tó bí yín tẹ̀yìn bá ní àti mójú kò ń bẹ̀ ṣe bó ti ṣe kíní kan ṣé àwọn tó ti lọ yẹn mójú kò ń bẹ̀. ó ṣe ó ní Saidi Shittu yẹ ìyá àwọn bàbá tó bí wa ó yẹ ìyá àwọn bàbá tó bí wa then ìyẹyẹ àwọn bàbá tó bí wa yẹn ni gbogbo wa fi dìde la fi ń bá jà. Afazule iná láwọn bàbá tí yín náà ẹ̀yin náà ṣe kí ni ẹ láwọn bàbá tí yín ẹ tí Saidi Shittu tó bá bú bàbá rẹ̀ káwọn ọmọ rẹ̀ dìde káwọn ọmọ rẹ̀ dìde kó gbé Saidi Shittu lọ ilé ẹjọ́. ẹni tí Saidi Shittu bá bú àwọn bàbá rẹ̀ ẹ jẹ́ kí àwọn ọmọ bàbá yẹn kí wọ́n dìde kán gbé lọ ilé ẹjọ́. That is the better. Kí ẹ tó máa play fídíò yìí lọ. Mo rí fídíò kan. Fídíò náà rí. Ẹ gbọ́ fídíò yẹn jọ. nígbà yẹn kíní kan ó yẹ kán mú Saidi Shittu ní ó yẹ kán ṣe kíní kan ṣé ó ṣe já sí pé àsìkò ta ni Ọlọ́run tí àwọn kan wá dìde tán ṣe láàrin pé mùsùlùmí àti ṣẹ̀ṣe ó ṣe wá já sí pé àsìkò yìí lẹ́tún wá àtàkì àwọn kan tó ń jogun Ọlọ́run ògbó Ọlọ́run jáde ìgbà ọgbọ́dọ̀ mú Saidi Shittu ní àwọn gbọ́dọ̀ ṣe kíní kan ṣe bí gbogbo ayé lájọ wà ń bẹ̀ láti ọdún yìí. Àbí? ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sì ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ bí Saidi Shittu tó bá bú ẹ ó bú ẹ nìkan ẹ jẹ́ káwọn ọmọ ẹni yẹn kó dìde kọ́ lọ tọ́mọ gbèjà ara wọn. ká lọ fi ẹja ara wọn náà ha adáfẹ́ àbáyásá runaka ẹ bá ní Saidi Shittu tó bá dìde tó bá bú bàbá ẹ nìkan ẹ jẹ́ káwọn ọmọ ẹni yẹn dìde ẹ̀yin ìwọ kọ́ ló wà máa sọ fáwa ó bá ń bàbá yín o ó bá ń bàbá yín ìwọ ló ṣe máa rán wa létí yẹn ni láì bá fowó elépo sétí tí Saidi Shittu bá ti bú bàbá ẹ nìkan ẹ jókòó lọ káwọn ọmọ ẹni yẹn dìde ká lọ gbé náà. I don't know. A ní ká jẹ́ kó gun omi. Ká jẹ́ kó gun omi ká forgive ara wa kí gbogbo ẹ̀ ká gbàgbé nǹkan ẹ̀ tó wá dìde. Yeah, continue about ṣé àwọn tó ti lọ ṣé wọ́n mójú kúrò ń bẹ̀. báwo lẹ ṣe mọ̀ pé àwọn tó ti lọ ò mójú kúrò ń bẹ̀ ṣẹ́yìn dọ̀rùn bò ni àbówànú ó wà nínú sharia Islam pé bẹ́ẹ̀ bá ṣẹ̀ tó bá dẹ̀ tọrọ àforíjì tó apologize tẹ́ni tó ṣẹ̀ ẹ́ dẹ̀ ti kú ẹ understand báwo ṣẹ́yìn dọ̀rùn bò tẹ́ fi mọ̀ pé àwọn tó lọ yẹn ò mójú kúrò ń bẹ̀. gbogbo àwọn bàbá yín is our father
lè dá lọ kóòtù torí ta lọ́lọ́run. Ó ṣe wá. Ta lọ́lọ́run ẹ̀yin kọ́ ló bú o. La ilaha illallah. Àfààyè ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí mùsùlùmí ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nǹkan báyìí jáde náà. Mùsùlùmí ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nǹkan báyìí jáde. Gbogbo àwọn èèyàn dà lọ kóòtù torí ta lọ́lọ́run. Ta lọ́lọ́run ẹ̀yin kọ́ ló bú o. Ta ló wá bú? Ta ló wá bú? Sọ́mọ Ẹdẹ ló bú ni àbọ̀mọ̀ Òṣogbo. Ìyá Ọ̀ṣun ló sọ̀rọ̀, òun ṣe tẹ̀sírí ọ̀rọ̀ ló kó bá o. Ta lọ́lọ́run ẹ̀yin kọ́ ló bú. Mọ yé. Abba Sulaiman, my advice, Olani another court me. Okay, this is 4 minutes after 10. Tebara ticket lálẹ́ yìí nísìn. From London to Nigeria, direct flight, bóyá 6 hours. Kí kóòtù tó sì ti lọ́la, á tó bí aago 10 sí aago 11 láàárọ̀. Ẹ lè máa bọ̀ wá sí kóòtù náà. Ẹ lè máa bọ̀ wá sí kóòtù. Tẹ́ wá sọ fáwọn adájọ́ pé tó ẹ̀yin ará Ìlọrin, ẹ̀yin ọ̀dọ́ Ìlọrin tí gbogbo yín tẹ́ kàn dá gọ̀rọ̀gọ̀rọ̀ wá sí kóòtù yìí o. Tẹ́ kẹsẹ̀ lẹ́sẹ̀ gbogbo yín tẹ́ níṣẹ́ tẹ́ kàn wá sí kóòtù yìí o. Ẹ̀yin kan ta lọ́lọ́run bú o. Ẹ wá sí kóòtù kẹ́ wá sọ bẹ́ẹ̀. Torí pé àwọn ọ̀rọ̀ yìí sì ti ń jọ wípé ẹ̀yin sára wa. Kọ̀ọ̀kan tí SAIDI Shittu tọwọ́ bọ̀ ni. Okay. Bí àwọn léwu. Mọ yẹlé ṣé ilé àfáàní dásàláàtì tó pè wọ́n tó pa àfáàní sàláàtì lélẹ́bọ̀ la fẹ́ sọ ni. Good of you. That's it. Nesuru. Ilé àfáàní dásàláàtì tó pè wọ́n lélẹ́bọ̀. You are very correct. Kò sí rọ́mbẹ́. Àfáàní sàláàtì náà kà ti fèsì yìí o. Káwọn ọmọ dásàláàtì kí wọ́n dìde, kí wọ́n gbé SAIDI Shittu lọ ilé ẹjọ́. Ìwọ kọ́ ni wàá tún máa rán lè Sàláàtì létí. Ní táwọn Sàláàtì rán ju gbogbo yìí lọ. Ní táwọn Sàláàtì rán. Torí pé èmi nísìn, torí pé èmi àti SAIDI Shittu settle nísìn, àdánwò kan nu. Yes, Arunaka àti Malamu Sibadepoju settle, àdánwò kan náà tún nu. Torí iṣu méjèèjì yìí náà ni o. Because èmi settle pẹ̀lú SAIDI Shittu nísìn, àdánwò kan nìyẹn. Yes, Arunaka settle pẹ̀lú Malamu Sibadepoju, another problem. Continue. Ṣé Kàálímù jọ́ńtà tó wà lórí ipò lẹ́ni tó ń gbé ṣépè la fẹ́ sọ ni. Ó ti ṣe fídíò lórí yìí o. Sorry brother mi. Ó ti ṣe fídíò ti bí ọba Ìlọrin. Ó bẹ̀ gbogbo àwọn ìmáàmù Ìlọrin, gbogbo àwọn àfáà Ìlọrin ó bẹ̀ wọ́n. Tí ò bá tẹ́ wa lọ́rùn. Ẹ̀bẹ̀ tó bẹ̀ yìí o kò tẹ́ wa lọ́rùn o. Á tó sọ fún ni wípé okay, tó bọ́ síta, tó bẹ̀ wọ́n. Wọ́n gbé chief mamu Ìlọrin wá báyìí o. Wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ o. Wọ́n gbé gbogbo àwọn àfáà wa. Wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ o. Ẹ sọ̀rọ̀ lórí yín o.
àwọn oníṣẹ̀ṣe gbé wọn wá sí federal court Ìkòyí lẹ́kọ̀ọ́ ẹ sọ̀rọ̀ lórí yẹn o. bá a ṣe mú ta lọ lọ́hùn làwọn náà ti gbẹ́jọ́ wá sí Èkó federal court lẹ́kọ̀ọ́ ẹ sọ̀rọ̀ lórí yẹn o. wọ́n sọ̀rọ̀ lórí nǹkan míì. àìmélòó ni yín ló pè wá àbó pé president Ògo Ìlọrin pé tó báwo tẹ̀ wá ní kéèsì àwọn imam tí wọ́n gbé lọ sí kóòtù lẹ́kọ̀ọ́ mélòó ni yín ló ṣe bẹ́ẹ̀. Okay, I continue. Sheikh Kamali Dini tó sọ fún Yahya Gambari yí pé kó sọ yí pé Sheikh Kamali Dini lu ìdí àgbọn ní GPT. Ṣebí Yahya padà fẹnu ẹ sọ pé ìtàn yẹn Saidi ló sọ fún un. Ọlọ́run ló mọ̀ gbóyún. Àbí ìjọ tí Sheikh Adam tí Sheikh Yahya Salati kú ṣé yẹ̀yẹ́ tó fi wá ṣe nígbà tá a wà nínú ọ̀fọ̀. Ṣé yẹ̀yẹ́ tí Saidi fi wá ṣe nínú ọ̀fọ̀. Gbogbo ohun tó ṣe ní gbogbo táìmù yẹn brọ́dà mi gbogbo ohun tí Saidi Shittu ṣe gbogbo táìmù yẹn níjọ́ tí Sheikh Yahya Salati kú aburú gbà ló ṣe lọ́jọ́ yẹn. Because it is Ànábì sọ fún wa rèé Ànábì ní la tasubbu al-amwata fa innahum qad fadaw ila ma qaddamu. tó dẹ̀ dá mi lójú déwájú Ọlọ́run wípé ó nídìí mọ́ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. kò tọrọ àforíjì gidi gan lọ́dọ̀ Ọlọ́run. mi ní gbogbo tí Saidi Shittu ṣe gbogbo ẹ̀ ló right toro ṣe fẹ́mi náà. bẹ́ẹ̀ bá ṣe tó ṣe mistake àtọrọ àforíjì ni báyìí tọrọ àforíjì ṣe ká pa ni. kẹ́ni gbogbo àwọn tó ń kọ́mẹ̀ntì kí ni ẹ sáà máa fi red kí ni wọn ká máa jù wọ́n sínú ẹ̀wọ̀n ayé. ẹ continue. tó báyọ̀ lọ́kàn jẹ́. Sorry. Anybody tó bá wọlé sí tó bá comment tí ò dáa ẹ má dá lóhùn excuse me ẹ kàn fi red kíní sí ni ẹ fi sí wọn á block ẹ dànù ni èyàn má wọlé pẹ̀lú tiwọn. Okay. Àbá wa ń kó wọn sọ̀rọ̀ pé èèyàn kan fẹ́ ṣe operation fún. Sorry kí ni ẹ ti ó fẹ́ sọ̀rọ̀ àfáàrí bíi dé sí níbà yìí. Àpá ní wọ́n kò sí 1 million kan. 1 million naira yìí tó fẹ́ sọ̀rọ̀ yìí tẹ́ àbá Suleiman fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ yìí. àfáàrí bíi dé sí gbogbo ilẹ̀ mà àfáàrí bíi dé sí nílọrin. ẹ jẹ́ kí n gbé fídíò yẹn wá. Wallahi èmi ò mọ̀ kankan. àfáàrí bíi dé sí nílọrin àfáà yẹn ṣe prógámù lọ́wọ́. àfáà yẹn kọ̀ pè mí ni èmi tẹ́ ń drive lọ́wọ́ ni sorry àfáà yẹn bá pè mí.
fídíò náà dà sorry ẹ má bínú ẹjọ́ mo fẹ́ wá fídíò yẹn jáde àbí fídíò yẹn ti kó lórí kíní àfáà yìí ni mo rí fídíò yẹn lánàá náà àfáà yẹn ẹnìkan wọ́n gbé $1 million táfà yẹn post rẹ o mo ń bọ̀ lórí fídíò eléyìí torí pé àbárí ibi ti sọ pé báfà yẹn ṣe sọ̀rọ̀ lórí $1 million tó fáwọn yẹn ìbànújẹ́ ló jẹ́ fáwọn. Sorry. Wọ́n wo program mi ti pẹ́ òní kí n máa fídíò náà rí ẹ máa wò ó. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. Àfáà yìí ń ṣe fídíò rẹ̀. Wàláì mi ò mọ kankan. Mi ò mọ kankan lórí fídíò yìí. Àfáà kọ́ pè mí ni. Jẹ́ kí n fọwọ́ díẹ̀. Ọmọkùnrin kan náà gbé wá sórí prógrámù wọn. Wọ́n lọ́mọ yẹn lásìdẹ̀ntì láti 2015. Ọ̀hún náà nídìí owó bóyá ń jọ́nà lọ́hùn bóyá 2 million àbí 1 million ọ̀nà nídìí 2015. Wọ́n wá rí 50,000. Wọ́n wá rí 50,000 naira. Wọ́n náà ti wá dààmú náà fi wá gbé ọmọ yẹn bàbá ọmọ yẹn àti ìyá ẹ̀ wọ́n wá gbé ọ wá sí ọ̀dọ̀ àfáà ríbidé sí pé ká àfáà wọn owó táwọn fẹ́ fi ṣe operation fọmọ yẹn wọ́n náà fẹ́ ra hips fún o ti l'accident owó yẹn wá jẹ́ 2 million naira. àfáà kan pè mí sórí program ni onari. Tell us hospital ló jábọ̀ yìí pé as operation owó tó sì náà wọ́n gbà yẹn so almost 2 million naira láti bí 2020 láti lọ hospital tó fún wa àwọn sáré sọ́ọ̀tún sósì ìyá bàbá wọn tún agbára wọn tán kò sí kan tí wọ́n ṣe káwọn ṣe fi gbé mi dìde a sáré kò sí ihun tí wọ́n ṣe yìí kò sọ́nà mọ́ fún wa mọ́ olóògbé wa débi tá à ń ṣe yìí gbogbo àwọn tó ń promise wa gbogbo ṣe ń promise olùkádà kan fulfill promise yẹn ìlàfi wá sí ọ̀dọ̀ aláàjì wa a sọ fún ẹ pé tó ń ṣe wáyé lé wọ́n ní tó ń ṣe wáyé kò ń ṣe rí ọ̀rọ̀ rúkìá lélẹ̀ bí ìṣe ọ̀rọ̀ pé kí ni ọ̀rọ̀ tó ránú náà ni so àwọn sànù wa bá ṣe débi bí kò ní sí wàhálà gbogbo àwọn olólùfẹ́ wọn bẹ́ẹ̀ ṣe ń wò wáyé ọlọ́ọ̀ni dá mẹ́yìn náà ìbànújẹ́ ló jẹ́ fún mi inú mi ò dùn pàápàá ní condition tí mo wà yìí owó mi náà kí mi náà fẹsẹ̀ méjèèjì rìn kí mi náà ṣun orí láyé tèmi náà. ẹjọ́ ṣe ń gbọ́. yìí tí wọ́n tún fẹ́ sọ bọ́ tí wọ́n fẹ́ ni pé ẹjọ́ ẹ ṣàánú mi nítorí Ọlọ́run ẹ ṣàánú mi nítorí Ọlọ́run kódà àtàbárẹ́ ẹni tó lè bá mi ṣe kíní yìí àrẹ́dì bí a dókítà ni àbí ọmọ dókítà gbọ́dọ̀ Zikrullah Yusuf mo bọ́ sọ síwìtì àwọn bọ̀ ṣe àrẹ́dì Ọlọ́run ní dààmú ẹ̀yìn náà nítorí ìṣẹ̀lẹ̀ sí mi ládùúgbò yìí Ọlọ́run ní fi ṣẹ̀nù kọ̀ọ̀kan wa torí pé èmi náà ìyẹn expect kíní yìí èmi náà ní dream láyé tèmi náà mo ní nǹkan tí mo lé lọ́tún lọ́sì tí mo náà fẹ́ dà tí mo fẹ́ di láyé tèmi náà but mo ní azẹ́tì 2015 but 2020 ní azẹ́tì bẹ̀rẹ̀ pé mo ò lè rìn wọ́n mo dẹ́n tó fi walking stick rìn tó fi di òní yìí a lè sáré bí mo sọ náà pé tó ààrin náà lọ́wọ́ gbogbo tá a rí owó yẹn kéré jọjọ bó bá ṣe ń rí náà ó ń bá kàmí lọ torí mo lógun sí mo lo bí mo ṣe wà yìí so operation méjì la fẹ́ ṣe mi bẹ̀ nǹkan tó náà fẹ́ ṣe gangan bẹ́ẹ̀ náà ni replacement of hips nǹkan tó fẹ́ ṣe bẹ́ẹ̀ nìyẹn so wá dípò ṣe ọ̀nà náà fi hàn wá yà wọ́n ẹ̀ṣẹ̀ lílé ìta lọ kárí gbà yẹn replacement of hips so egun kan ni wọ́n yọ níbi bẹ̀ táwọn á fi ẹni síbi bẹ̀ nǹkan tó fẹ́ ṣe nìyẹn so wọ́n yọ egun kan tí ń jẹrà nínú ẹsẹ̀ yẹn so egun yẹn náà fẹ́ yọ táwọn á fi ẹni síbi bẹ̀ kó wá dípò ṣe yẹn náà ibi kan náà wà tó ń tún ibi ẹsẹ̀ yìí wọn náà kọ́ láyé náà wọn kọ́ fọ́ yẹn náà
gbogbo àwọn ètò tó wà nù rẹ̀ wọ́n kó kúrò níbẹ̀. So àti gba yẹn láti wọ́n sáré yẹn sọ́tún sósì. Láti 2015 tó ti l'accident wọ́n wá ń sáré káàkiri bẹ́ẹ̀ 2020 ọmọ ọlọ́mọ eégún ibi tí wọ́n lọ fẹ́ change yẹn wọ́n ló ti ń jẹrà ẹjọ́ ẹni tó l'accident bẹ́ẹ̀ látọdún yẹn ó láwọn kan promise àwọn wọn ọlọ́run ò ní kán fọ̀fílẹ̀ àmọ́ tó ṣẹlẹ̀ sáwọn yẹn náà kán tó dọ́dọ̀ àfáàrí ibi dé sí káàbà tó wá ṣe program lórí ẹ̀ lánàá kan ni. ní program tẹ́ ń gbọ́ lọ́wọ́ ẹni tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí òun lélẹ́yìí. mo tá à ń fẹ́ ni pé à ń fẹ́ àánú ẹjọ́ ẹ ṣàánú wa nítorí ọlọ́run. má ṣe lágbára ọlọ́run. ọlọ́run ní dààmú ẹ̀yin náà o wà lóò ní bẹ́ẹ̀ yín náà o ẹjọ́ nítorí ọlọ́run à ń fi ọlọ́run bẹ̀ yín ni torí pé kò sí kátà fẹ́ ṣe mọ́ kò sọ́bíṣà mọ́ gbogbo nǹkan náà ti ta tàbí try ìyá try ọ̀rẹ́ try. because of 2 million naira. agbára wò ká kíní yìí náà ìyẹn ló gbé wa débi tá à ń ṣe yìí o ẹjọ́ nítorí ọlọ́run ẹ ṣàánú mi nítorí ọlọ́run ẹjọ́ nítorí ọlọ́run à ń bẹ̀ yín ni. mo fẹ́ fọ́ọ̀dẹ̀ síwájú ìyá ọmọ yẹn nìyẹn. ẹsẹ̀ ọlọ́run ṣàánú ẹ̀yin náà o ẹ̀yin náà ò ní fàìsàn gbá o ní lọ́pọ̀ ìlọ́pọ̀ ọlọ́run ó fi rọ́pò. wọ́n tún wá ń rí owó 2,000 5,000. ẹ ṣe wọn adúpẹ́ o ẹ ṣeun o. Wasila Sebilu Allah akbar kabira ẹ ṣe wọn ló bá ṣe dáadáa fún yín ẹ ṣeun o nílọ́pọ̀ ìlọ́pọ̀ ọlọ́run ó fi rọ́pò fún yín ọlọ́ọ̀ni dá ìdára yín ẹ̀ ní fàìsàn ló gbá o ẹ ṣeun o náà. bí ẹ ti ṣe wá bí ilé àrò ètò wọn ní ṣe àrùn tí àwọn èèyàn kọ̀ọ̀kan ti ń dá sí kó o ní ọdún tó tẹ̀lé bá dẹ̀ lè bẹ̀rẹ̀ Monday. Allah akbar inú mi ó dùn torí a ti dààmú ẹjọ́ ṣe ń gbọ́ ẹ̀yin abiyamọ gidi o ẹ̀yin abiyamọ gidi ṣe ń gbọ́ o. ẹ ṣe àdúpẹ́ onílọ́pọ̀lọpọ̀ ló fi rọ́pò fún yín o ẹ ṣeun o ẹ ṣe ẹ̀rí fàìsàn ló gbà o adúpẹ́ fún yín ọlọ́ba adúpẹ́ fún yín ọlọ́ọ̀ní dá ìdára yín o ẹ ṣeun o ọlọ́ọ̀ní dá ìdára yín ẹ̀rí fàìsàn ló gbà o ẹ ṣeun o àti ẹ ṣe ìyá mẹ́ta àdúpẹ́ o ẹ ṣeun o ọlọ́ba adúpẹ́ fún yín o ẹ bẹ sunkún mọ́ ẹ tí wọn. ẹ ṣeun o ẹ ṣeun o adúpẹ́ o. àti rí èèyàn mẹ́ta tí wọn láwọn ò dá sí ẹ ń lọ bí 220 120. 120,000. ẹ jẹ́ wọn kó bá mú kí ló wà wọ́n fẹ́ kí n sùn. ẹni tó bá mọ ìtànsọ yìí replacement of hips wọn ni wọ́n fẹ́ ṣe. ẹni kíní bẹ̀rù tó máa láti adéọ̀sùn abdulrasheed bọ́lá ti sẹ́ndì 20,000 títà wọn. kì í ṣe promise láti sẹ́ndì. sọ́rí ẹ má bínú ẹ jẹ́ kí n fọ́ ọ̀dẹ̀ síwájú díẹ̀ bóyá program ilé àfáà yìí ń ṣe làbáyé ni ẹ jẹ́ kó ń tẹ̀ pàfà Alfulany. àṣírí wọ́n fẹ́ replace wọ́n fẹ́ replace àdàkánàbà Spain. ó dà kó máa pè ó ti pè mí bí. 133789913 UBA ọjà àkànnàbà tí wọn kì í ṣe àkànnàbà platform lánàá. àwọn tí wọ́n ní ṣe bẹ́ẹ̀ náà ti wọ́n gbà láti. nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ dákun brọ́dà wa ìfẹ́ fún wa lóyún. àmọ́ àwọn èèyàn ní abá tí wọ́n pè wọ́n o láti wọ́n pè wọ́n wáyé pé àwa lórí ṣóò kílẹ̀ fún wa. àwọn táwa gbé ní àwọn afárá wọn gbé. ṣé ń gbọ́ báyẹn ni. Alfulany ọlọ́run kò lẹ́kùn rí. wàláì èmi kàn bí òmò kankan o. Alfulany ìgbéyà. ṣe kí ayé mi náà pé Alfulany ní sùúrù. Alfulany ní sùúrù. Alfulany. ẹ dákun ẹ ṣàánú. nígbàbà súlẹ̀ ń bú àfáà yìí sí rèé tó ń bú èmi náà sí o ní tó ṣẹlẹ̀ rí o.
yìí Alfulany wà lérí kọ́. Màá rí sẹ́mi pé ilẹ̀ máa ń pè àwọn èèyàn, mo pe ẹ̀yin náà o. Ẹ dákun jẹ́ mọ́ ìtura Ọlọ́run. Ẹ ṣeun ẹ̀yìn tí ẹ̀ lápẹ́jẹ́ ìbéèrè àkàndá bàá ẹsẹ̀ tí òun lápẹ́ síbẹ̀. Òun lápẹ́ síbẹ̀. Ìwọ́n tó wáyé I have dropped by 5k ẹni náà láwọn ti sẹ́ni ti táwọn. Mashallah, wọ́n tún wá ṣàdúrà fún un wípé kọ́lọ́hún fún yín ní àlàáfíà tó pọ̀. táìmù tó pè mí yẹn bá fàyè pè mí yìí wàláì tàlà èmi àtàfà SAIDI SHITTU ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí fóònù táìmù yẹn à ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí fóònù táìmù yẹn làfà pè mí ló fi mú kọ́ọ̀lù waiting dání èmi wá sọ̀rọ̀ SAIDI SHITTU pé àbá àríbídé sí pè mí kóòdàn kóòdàn ní other line mo wá mú fóònù mi kejì mo wá fi pe àfà. Ẹ wí kankan sí ṣàlàyé fáwọn èèyàn. A dúpẹ́ fún yín gbogbo ẹni tẹ̀ náà ní bá lọ́wọ́. Láti ti pè mí bọ́. Alfulany wà láì fún mi pè yín sí. Ọlọ́run ní kémi lórí kan gbé kan èyí tí ń dàkọ́ yín sí láìfù wa. Ọlọ́run dà ìpẹ́ bí sí ni. Ẹ dákun ẹ wá bá ń ṣàánú ẹnìkan o wà láì ẹ má jẹ́ gẹ́sẹ̀ yìí. Èèyàn mi wọ́n bẹ̀ ń bí báyìí ìyá wọn bẹ̀ ń bí bàbá wọn bẹ̀ ń bí. Wàláì àti wà ní láìfù láti bí ìṣẹ́jú ẹ̀ẹ́dógún sẹ́yìn. Tọ́ a sì rí wọ́n fẹ́ replace ti hips ni láti 2015 ẹ bá rí gbogbo bí ètùtù ìsànbà inú wọn máa fi fóòmù páàkì wọ́n sì fi gírin wọ́n wá rí 50,000 láti jọ́ yìí wọ́n tún ti náà wọ́n wá sí ọ̀dọ̀ títí wa níjọ́ Tuesday fún rúkìá ọ̀nà rúkìá ni wọ́n rà rárá iṣẹ́ wa kọ́ yìí nẹ́ẹ̀sẹ̀ wa kó àwọn fọ́tò tí wọ́n yà ní general hospital gbogbo ẹ̀ lọ bí 2 million èmi dé àwọn èèyàn ti ń fún wa ní àti pa bíi 100,000 30. Sorry. You're in network. One in network. Àwọn èèyàn complain network. Ẹ bá mi tẹ love, like and share. The network yìí ò tí padà ní. Alpha network. Àwọn èèyàn complain network. Ẹ bá mi tẹ love, like and share. The network yẹn ti padà bóyá ìdúró síbẹ̀ náà. Sorry. Àwọn èèyàn complain network yẹn. Ó dàgbé Nigeria network ni o. Ṣó ti wà okay báyìí? Mi ò rí comment ẹ̀yin èèyàn ni o. Ó dàgbé ti wà okay. Alhamdulillah. Okay. Ẹ jẹ́ kí n play video yẹn ó ti bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀. Táàfà yẹn bú wa sí o. Tó mú àfà Sulaiman máa bú wa. Tó fi di pé àwọn ògo Ìlọrin wọ́n ń ta ìlú bàbá wọn torí owó. Ó yẹ kó rí báyẹn. Sorry. Ìyẹn ní di owó láti bí ọdún méjì kẹ̀.
táwa kọjá àgbàjá èèyàn bá àwọn àkọ́bá àbínú kọ́ la rí mọ́dẹ́ àwọn arí dókítọ̀ lọ́sọ̀ọ́lá wọ́n tó wá ṣàdúrà fún yín pé kọ́lọ́hún fún yín ní àlàáfíà tó pọ̀ kọ́lọ́hún fún yín lọ́làáfíà tó pọ̀ bàbá wa ẹ wí nǹkan kan sí ẹ ṣàlàyé fáwọn èèyàn. A dúpẹ́ fún yín gbogbo ẹni tẹ̀ ń ràn yín wá lọ́wọ́. ìrọ̀lẹ́ ti pè mí gbọ́. dókítà ọ̀hún Alfulany wàláì láìfù mo pè yín sí. mo gbà ọlọ́run ní kémi náà rí nǹkan gbé èyí tí ń kakọ yín sí láìfù wa ọlọ́run rà ìpẹ́ bí sí mu. ẹ dákun ẹ bá ń sàánú ẹnìkan ò wàláì ẹ má jẹ́ gẹ́sẹ̀ èèyàn mi wọ́n bẹ ń bí wá ìyá wọ́n bẹ ń bí bàbá wọ́n bẹ ń bí. wàláì àti wà ní láìfù láti bí ìṣẹ́jú ẹ̀ẹ́dógún sẹ́yìn. tọ́ a sì rí wọ́n fẹ́ replace hips ni láti 2015 ẹ bá rí gbogbo bí ètùtù ìsànbà inú wọn máa fi fóòmù páàkì wọn sì ń fi gírin wọ́n wá rí 50,000 látijọ́ yìí wọ́n tún ti náà wọ́n wá sí ọ̀dọ̀ titiwa níjọ́ Tuesday fún rúkìá ọ̀nà rúkìá ni wọ́n rẹ̀ rárá ṣe wa kọ́ yìí lẹ́sẹ̀ wá kó àwọn fọ́tò tí wọ́n yà ní general hospital gbogbo ẹ̀ lọ bí 2 million èmi tí àwọn èèyàn ti ń fún wa ní àti pa bíi 100,000 30. mo ní àìtọ́lọ́hún fún kálukú yàtọ̀tọ̀ Fúlàní ló fún ní kó pé wọ́n sì máa mú wa fún àkọjá àgbàjá èèyàn bá àwọn àkọ́bá àbínú kọ́ la rí mọ́dẹ́ àwọn arí dókítọ̀ láìfù mọ́ wà báyìí gbogbo ayé ní gbọ́ yí báyìí Fúlàní ní sọ̀rọ̀ òun dókítà nù o. Àmín.